wá sílẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀ ṣe ká ní sinmi ẹni ní sinmi o ẹni ní sinmi o ẹni bó lè sinmi ẹni ní sinmi o tẹ́lẹ̀ fẹ́ pàrọ̀ ẹ máa kú ni o ẹni ní sinmi o ẹni ní sinmi o lọ́dún wíwájú tàbí lóògùn yẹn tẹ́lẹ̀ máa kú wa níwọ̀ ìka ẹ máa fi máa bá wa lò ẹ̀ dá o ìtọ́ máa torí ẹ̀ máa dàrú ìtọ́ máa ṣe ránu they will not know what to do kí ló dé ẹ̀yin náà bá bẹ́ẹ̀ sí kí ló dé Ustaz Adedokun Murtado Adedokun ẹ ṣèwà tó dáa ìdè máa ní gbogbo obìnrin lára àwọn èèyàn wa máa misbehave ìtọ́ máa yá wẹ̀rẹ̀ ìtọ́ máa torí ẹ̀ máa dàrú ìtọ́ máa ṣe ránu they will not know what to do kí ló dé. Ó tọ́jọ́ mélòó kan tí àwọn ọmọ ìyá kọ̀ọ̀kan tí wọ́n fi fídíò ta àwòtán yìí tí wọ́n fi ṣọwọ́ sí mi oye so bí ọjọ́ bíi mẹ́rin sẹ́yìn but gbà tó fi ránṣẹ́ sí mi tí mo wo so ọkàn mi ò fi bẹ́ẹ̀ ní interest nínú kí n sọ̀rọ̀ lórí rẹ̀ oye ìgbà tó wá di bí àná sí òní yìí so àwọn kan wá screenshot àwọn kọ́mẹ́ǹtì táwọn ọmọ aláṣìṣe oye wọ́n wá screenshot ẹ̀ wá fún mi pé ẹ máa wo kọ́mẹ́ǹtì táwọn ọmọ aláṣìṣe yìí máa ń kọ́mẹ́ǹtì lórí obìnrin tó máa wọ hijabu yìí so tí ò lójú ti kankan aláìní tìjú kankan oye bóyá wọ́n sì kọ́ ni kò gbẹ̀kọ́ àbí kò tẹ̀rẹ́ nìkankan kọ́ lẹ́kọ̀ọ́ rárá àtọ́ ìgbà táwọn aláwọn kọ́mẹ́ǹtì tí wọ́n kọ́mẹ́ǹtì sábẹ̀rẹ̀ àti aburú táwọn aláṣìṣe tí wọ́n fẹ́ fi fídíò tí arábìnrin aláìlójú tí tó ṣe yìí oye tí wọ́n fẹ́ máa fẹ́ fi ṣe fún Islam láwọ̀ pé anídà ti sọ̀rọ̀ lé lórí anídà ti wí nǹkan kan lé lórí fídíò àkọ́kọ́ tá gbọ́ ẹgbọ́ ẹjọ́ òsì tí ń rọmẹ ìpè so ẹ̀yin brọ́dà sunna ẹ̀yin kìíní kan tẹ́ ẹ bá ṣe kìíní kan kò ní jẹ́ kìíní kan fún yín kò ní dàbá kan fún yín kò ní jíjẹ́ tọ̀hún fún yín so ó wá ń pe ó kọ àwọn àfáà wa nínú rẹ̀ ó wá ń pe ó kọ àwọn ẹni àpọ́nlé nínú rẹ̀ bí èpè bọ́yá wọ́n ṣẹ̀ bí èpè bọ́yá nǹkan kan ni wọ́n ṣe nípa tẹ̀sìn tí ò dá so ó wá ń pe ó kọ Sheik Murtado Adedokun kálọ́ bẹ́ẹ̀ dá mọ́ṣá ṣe dáadáa fún bàbá náà so then video ẹlẹ́ẹ̀kejì yìí. Daddy, I intentionally did the video to seek your help kẹ́ bá wa bá àwọn brother sọ̀rọ̀ mi ò dé trust èèyàn kankan nínú àwọn àfáà sunna tó ju ẹ̀yin lọ ọkàn mi balẹ̀ lẹ́yìn lórí débi wípé mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ our sisters torí ẹ̀ ló ṣe jẹ́ pé when I was in life yesterday orúkọ yín ni mò ń mention òun ló ṣe jẹ́ kí TikTok kó pick orúkọ yín I mention a lot of. tá a gbọ́ yìí tí ń sọ ń bẹ̀ yìí pé in tóun fi ń pè wọ́n ni pé kí wọ́n lè bá àwọn brother sọ̀rọ̀ ipe dìwé bí àwọn brother sunna ṣe ń ṣe pẹ̀lú ìyàwó wọn nǹkan kan bẹ́ẹ̀ kò bójúmu so orí rẹ̀ ò pé ò ní làákàyè so ó wàá mọ mọ́ṣáláṣí tí àwọn àfáà yìí tí wọ́n ti ń ṣe wáàzí bẹ́ẹ̀ dẹ̀ ni tí wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ àbí o mọ center o mọ school àwọn kọ̀ọ̀kan nù wọn àbí lékèwà àwọn kọ̀ọ̀kan nù wọn so òun sọ pé ó dákọ̀ Dr. Sharaf hafizahullah ó dákọ̀ Sheik Yunus hafizahullah ó dákọ̀ Sheik Murtado Adedokun àtàwọn ẹlòmíín náà kẹ́yì so tó o bá mọ ilé ẹ̀kọ́ wọn ṣé ìlàkàyè rẹ ò sọ fún wọn yí pé wọ́n láwọn ọmọ kéwú so bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n láwọn ẹni tí wọ́n ń tẹ́tí gbọ́ wọn yí pé kó wádìí ibo ní ilé ẹ̀kọ́ wọn wà kó lọ bá wọn kó lọ ṣàlàyé fún wọn yí pé kán bá yín ṣe àlàyé kán sì bá yín sọ nǹkan kan kán sì bá yín ṣe báyìí kán sì bá yín kí àwọn brọ́dà lọ àbí ọpọlọ rẹ tó sùn kò jí tó láti já sí wípé kó o mọ̀ yí pé wọ́n láwọn àyè tí wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ó lè attend ẹ̀ oyè ìmọ̀ pẹ̀lú ọkọ rẹ so kí o fi kọ ìbéèrè àbí kẹ́kọ̀ọ́ fi kọ ọ̀rọ̀ kalẹ̀ yí pé tọ̀ so Sheik o ẹ bá wa ṣe kíni ẹ bá wa kìlọ̀ fáwọn ọkọ wa o ẹ sì bá wa ṣe kíni ẹ bá wa àtùwọ́n nú ṣé dandan ni kó jáde sórí TikTok wá gbogbo ajá ṣé dandan ni kó jáde sórí TikTok ó ṣe já sí pé tó bá ti gbé kíní fóònù pẹlẹbẹ lẹ́yìn obìnrin lọ́wọ́ ọpọlọ yín èsì mọ́ ọpọlọ yín máa ń kọjú sẹ́yìn ni ó ṣe já síbẹ̀ ó ṣe já sí pé tó bá ti gbé fóònù so tẹ̀yin ọmọ obìnrin tẹ̀ ń wọ hijabu yìí ó tiẹ̀ wá worst so tẹ̀yin obìnrin tẹ̀ ń wọ hijabu yìí ó fẹ́ worst gidigidi gan. náà barakallahu fikum ẹ̀rọ nínú ẹ̀sìn wa lórí fundraising tá à ń béèrè fún pé a fẹ́ fi ralẹ̀ fún ilé ìwà àti mọ́ṣáláṣí gẹ́gẹ́ bá ti sọ ìpè àti ti ṣe kíni àti san advance rẹ̀ lórí ilẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni so àwọn agreement ilẹ̀ náà ń bẹ láàrin àwa tiwọn wọ́n rí ti balance lọ́wọ́ wa so tọ́ àwa tá a ṣe débi tí a ṣe dé tá a fi rí owó làjì kólẹ̀ fún wọn pẹ̀lú àṣà lọ́bẹ̀ẹ́ dá àwa náà la gbìyànjú èyí tó kù so èyí tó kù wájú wá ń sin ó kù 7.4 million naira nínú rẹ̀ sí àti rí 500,000 naira ní tó ń túmọ̀ sí pé ó kù 6,900,000 naira àrò yìí tó lọ́bẹ̀ẹ́ dá bá ṣe gbà láyè fún nínú arziki so ẹ má ṣe bá wa dá sí kò sí ètò kéré jù so kò sí téèyàn fi dá sójà lọ́bẹ̀ẹ́ dá òní ṣe kìíní lọ́bẹ̀ẹ́ dá òní tó lọ sí àkáǹtì wa 0045790267 Unity Bank Shehu Ahmed Yusuf. so ẹ̀yin aláṣìṣe tó rí yín ò pé náà tó yá sí pé ẹ̀yin náà ń tẹ́lẹ̀ so ẹ fẹ́ kan ṣe ẹ wá ń fi ìwà ìlẹ́kọ̀ọ́ àti ìwà ìlójútì rádaràda tẹ́lẹ̀ yìí wá ṣe oyè so tó yá sí pé kò sí ọmọbìnrin mùsùlùmí kan tó yẹ pé tẹ́ẹ̀lì tí ń ṣerú rẹ̀ ẹ̀yin náà wá fẹ́ dìímú so oyè báyìí ó yẹ kí wọ́n fi ìyà wọ́n fi tọ́ lára so kó lè bá mọ̀ pé dédèrèdè ni tó ń ṣe káàkiri yẹn so táwọn ọkùnrin sunna bá ń ṣe tí ò tọ́ ṣé ibi tó yẹ kó ti wá máa pariwo rẹ̀ nìyẹn ibi tó yẹ kó ti máa pariwo kọ àwọn àfáàyàn nìyẹn so tó yóò wá máa mú ìtumọ̀ yìí pé bóyá nǹkan kan ni wọ́n ṣe fún ẹ tí ò dá táwọn yóò wá máa ní àárẹ̀ lọ́kàn sí wọn so ó mọ àwọn ààyè wọn tí wọ́n wà láti lọ bá wọn pé tọ̀ ẹ dápẹ́ bá wa bá àwọn ọkùnrin wa sọ̀rọ̀
so dandan ni kó wá ṣèṣe dìbò lugi lórí social media aláìlójútì aláìnítìjú ẹ̀dá so aláìlójútì so so Allah bá ẹ̀dá yóò fi yín mọ̀nà ẹ̀yin ọkùnrin náà tó yá sí pé wàá fi àwọn ìyàwó ilẹ̀ àwọn dàpẹ́ àwọn obìnrin eléyìí ni wọ́n ń kọ̀ǹtró ilé wọn mọ́ àwọn ọkọ wọn lọ́wọ́ ṣá àwọn obìnrin eléyìí ni wọ́n ń kọ̀ǹtró ilé wọn mọ́ àwọn ọkọ wọn lọ́wọ́ ṣá ọkùnrin kan tó rí rẹ pé tó máa ń tí ń ṣe yóò ṣe ju ìyàwó rẹ̀ lẹ̀ báyìí tí ìyàwó rẹ̀ máa ṣe nọ́sẹ̀nsì báyìí so ó ní kọ́kọ́ gba fóònù lọ́wọ́ rẹ̀ náà kó sọ síbì kan so ní tí ó bá sọ́dà ni ó sọ́dà àmọ́ pé yóò ṣàgídí yóò ṣe kìnnìkan ní tí ó bá sọ́dà gbogbo tí ó bá sọ́dà ni kó sọ́dà gba fóònù jù síbì kan kó jókòó kó sinmi rẹ̀ so ní tí ó bá wí ni kó wí so yóò bu ọ yóò ṣe gbogbo ẹ̀ normal ti ní so Allah bẹ́ẹ̀ dá yóò fi gbogbo yín mọ̀nà yóò sì tọ́ yín sọ́nà àmì eléyìí gaskiya kò bójúmu rárá tán so ó kàn wá ń lọ sórí live ń lọ sórí kíní ń lọ pariwo kọ àwọn àfa aláfa so oye o tún wá sọ kíni tó fẹ́ gangan ó ń pariwo rẹ̀ lọ́nà tó yá sí pé yóò mọ bí àárẹ̀ sí ọkàn àwọn ẹni tí wọ́n ń gbọ́ sí àwọn àfa yẹn pé àbí nǹkan kan ni wọ́n ṣe tí ò dáa ni